ṣé ẹ ti rí Alagbala apá kìíní, ṣé ẹ ti wo apá kejì, ṣé ẹ wá ń dúró de kí Alagbala apá kẹta jáde? Abẹ́yìn ò dúró de, tẹ́ ẹ bá ń retí kí Alagbala apá kẹta jáde. Like, comment àti shares ló máa jẹ́ kí Odunlade Adekola kó gbé apá kẹta jáde. Àbí kílẹ̀ yìí ń retí nínú apá kẹta yẹn? Ẹ jẹ́ ká jọ sọ̀rọ̀ lórí ẹ̀. Ẹ káàbọ̀ sí Leyin Itage, níbi tí a ti ń ṣe àtúpalẹ̀ sinimá Yorùbá fún wa. Bí èní bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́ ẹ kàn ń ṣalábàpàdé ìkànnì yìí, ibi báyìí àtúpalẹ̀ sinimá la máa ń ṣe níbí o. Ẹ má lọ lásán, ẹ subscribe kí ẹ sì tan notification bell wa. Ẹ lè máa rí gbogbo àwọn content yẹn bá a ṣe ń drop ẹ̀ lẹ́yọ̀kọ̀ọ̀kan èjèèjì. Ṣé ẹ mọ̀ pé sinimá pọ̀ lórí YouTube lẹ́nu ọjọ́ mẹ́ta yìí? Kẹ́ ẹ má bàa lọ wo èyí tí ò yẹ kẹ́ ẹ wò làwa ṣe ń mú wa o. Bẹ́ẹ̀ báyìí tí wo Alagbala 1 and 2, ẹ máa lọ sórí OAFP TV, Odunlade Adekola Films Production. Ẹ máa lọ síbẹ̀, ibẹ̀ lẹ ti máa rí wò. Alagbala apá kẹta. Ṣẹ́yìn náà dúró dé, tẹ́ ẹ bá ń dúró dé like, comment àti shares yín ló máa jẹ́ kí Alagbala apá kẹta kó ètè bọ́ sí orí ayélujára. Alagbala ẹ̀kọ́ kílẹ̀ ń rí kọ́ńbẹ̀ níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ni àwọn èèyàn kan ti ń sọ pé ó ṣeéṣe kó jẹ́ pé Odunlade Adekola fẹ́ lo Bámitálẹ́ ni. Ṣẹ́yìn náà dẹ̀ rí wípé Bámitálẹ́ kì í ṣe pé ó wùn láti máa rí àwọn àǹjọ̀nú inú afẹ́fẹ́ yẹn láti máa bá Ọ̀kín ṣe ìpàdé, ṣùgbọ́n èmi àti yín níbi tó ti máa dáa fún wa nímú tá à ń fẹ́ jẹ ibẹ̀ là ń wá lọ o, ànípàdé nǹkan tó máa jẹ wá. Bẹ́ẹ̀ bá ń retí Alagbala part 3, ẹ máa kọ sí abala àríwísí wa, ìyẹn comment section. Leyin Itage lórúkọ ìkànnì yìí. Bí èní bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín tẹ́ ẹ kàn ń ṣalábàpàdé ìkànnì yìí, ẹ má gbàgbé o láti subscribe síbí kẹ́ ẹ dẹ̀ tan notification bell yín. Títí ìgbà míì tá a tún fi pàdé, èmi àti yín a ò ní ju ẹni tí wọ́n ń wá o. Ó dàbọ̀.